ẹ kúṣẹ́ lónìí, mo kí n pé ẹ kú àtàárọ̀. Gbogbo àlá máa rájì jẹun. Ìbànújẹ́ ò ní kàn yín o, mi ò ní kàn yín, pápápá ni mo fẹ́ ṣe. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn ọlọ́pàá fún akọ iṣẹ́ tí wọ́n ń ṣe pẹ̀lú àwọn ajínigbé tí wọ́n mú, but unfortunately Fúlàní nìkan la rò pé wọ́n ń jìyàn gbé, kì í dẹ̀ tún ṣe kàyéfì fúnru wa, tọ́ra ti mọ̀ wípé kò sẹ́yà tí ò jìyàn gbé. Yorùbá pọ̀ nínú ajínigbé, ọmọ Delta pọ̀ nínú ajínigbé, ẹ̀yà Ìgbò pọ̀ nínú ajínigbé, Haúsá ń jìyàn gbé, Fúlàní ń jìyàn gbé, kò sí ẹ̀yà tí ò jìyàn gbé. So kò fi jẹ́ kélé ọjẹ́ kàyéfì dàbí alára. Ọ̀pọ̀ nínú àwọn tí wọ́n kó yìí ló jẹ́ pé ọmọ Yorùbá lọ́pọ̀ nínú wọn. Ọmọ Yorùbá lọ́pọ̀ láàrin wọn. Láti wá ṣe èyí sí Ọlọ́run. Wọ́n béèrè lọ́wọ́ wọn, owó tẹ̀ ń pín bẹ̀ kí lẹ fi ṣe? Wọ́n láwọn fi ń ṣe fàájì tí ó bá yé wọn jẹ́. Can you imagine that? Fàájì tí ó ṣe kí ni fàájì tí ó bá yé wọn jẹ́. Ká má lo àmì fàágùn lórí ètò yìí lónìí, ó ní pé a máa gbọ́rọ̀ lẹ́nu àwọn ajínigbé ọ̀hún o, ẹ gbọ́rọ̀ lẹ́nu wọn. Àjọ béèrè níbo lẹ́rù orílẹ̀-èdè yìí ti wọ́ wá, tàbí kádẹ̀ tó ń sọ fúnra wa pé yóò di àmọ̀ràn bí ní Ọ̀yọ́ bá a bá láàmú ibi tó ti wọ́ wá, torí pé ojú láì nírú, ẹnu láì níyọ̀. Ẹ má ti rẹ́ ẹ̀kẹ́ ìyàwó ọdẹ, ó yẹ kó mọ̀ pé kan ó tóbi jù kan lọ fẹ́ràn jíjẹ, bàbá ń tara wa lóko. Ebi àtìṣẹ́ pẹ̀lú tó ṣẹlẹ̀ yìí, ọ̀kánjúà ọ̀kánjólè ó pẹ̀lú ẹ̀ dáadáa, because ọ̀pọ̀ nínú wa náà lébi pa tíṣẹ̀ṣẹ́ lábẹ́ bó ti wá wù kí ìṣẹ́ ọ̀ṣẹ́ wa tó. A padà rántí orúkọ ẹbí, a rántí orúkọ ìdílé wa, pé orúkọ yìí o, torí wa kọ́ ló ṣe bẹ̀rẹ̀, orí wa sì kọ́ ló ti bẹ̀rẹ̀, kò wá yẹ kó dópin láti orí wa, kò yẹ kó parí sórí wa, ó yẹ ká fi ilẹ̀ fún àrọ́mọdọ́mọ wa. Lóòótọ́ ibi àfojú òpó sí ọ̀nà ọ̀bá bẹ́ẹ̀ lọ mọ́, ìyẹn túmọ̀ sí pé ó kọ ẹbí tí ń sọnù láàrin ìran káàárọ̀ oòjíire, very very unfortunate. Ó kọ ẹbí tí ń sọnù láàrin wa. Now àwọn ajínigbé yìí ń tó tì wọ́n débẹ̀ á gbọ́, nǹkan bá débẹ̀ iye iṣẹ́ tí wọ́n ti ṣe, iye tí wọ́n ń pín á gbọ́. But like I said, oríṣiríṣi nǹkan ni máa ń tìyàn débi nǹkan. Bọ́bìnrin bá jáde kó lé ọkọ bẹ́ẹ̀ bá béèrè lọ́wọ́ ẹ̀, yọ sọ reason. Ó lè pọ́kọ òun ò tọ́jú dáadáa, kò sí eléyìí tí ó sọ pé òun ọ̀mọ tó lè kó mbẹ̀. Ó lè pọ́kọ òun ò tọ́jú dáadáa, ó lè pọ́kọ òun yìí súnmọ́, ó lè pọ́kọ ọmọ ń nà ó, ó lè pọ́kọ òun ò tọ́jú àwọn ọmọ, ó lè pọ́ òun ọ̀rọ̀ ọmọ bí fún un lọ́jọ́ ọmọ màtírìtò, ó lè pọ́kọ ń fẹ́ yàwó léwu àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Eléyìí ni Yorùbá fi sọ wípé ṣé la parọ́ mé ìbùsùn jẹ, àkàndọ̀rà wíwòǹgò. Àwọn ajínigbé yìí àtàwọn akẹgbẹ́ wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀, oró tí wọ́n ti mú báwọn èèyàn, ìyà tí wọ́n ti fi jẹ àwọn èèyàn, ìdààmú tí wọ́n ti kó báwọn èèyàn, kò ṣeé máa fi ẹnu sọ. Ẹni ọkàn lọ́mọ, búburú ò ní kàn wá,
ní ká jọ gbàdúrà. So like I said, ó là ń mọ́ fàfà ìdí igi là á bá ni wọ́n fi ṣe lílé tó túmọ̀ sí wípé ẹ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu wọn. Kìnní kan ló wà, bọ́yá èèyàn ń fẹ́wọ́, bọ́yá èèyàn ń jínigbé, bọ́yá èèyàn ń wà láabi, ọjọ́ kọjọ́ tọwọ́ bá ti bà á náà ni ó dá gbogbo tẹnu ẹ lẹ̀. Ọjọ́ kọjọ́ tí wọ́n bá ti mú náà ni ó máa ka bòròbòrò, àṣírí kan kò sí ń bẹ̀ mọ́. Oríṣiríṣi microphone ni ó máa pàdé lẹ́nu ẹ̀ ńgbà tí wọ́n bá ṣàfihàn wọn. Káwá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí kì í fojú aṣebi tí ń fojú aṣebi hàn, tó yẹ jẹ́ wípé béèyàn bá ń ṣebi ọjọ́ kan náà làṣírí ó tú síta. Ńlá fi pé púrọ́kì níyì bí rọ́bà já ní tán ẹ̀tẹ́ ní mú wá, wọ́n wá nírọ́ lè sáré fógún ọdún jẹ̀lẹ́kẹ́ ló tọ́ ba lọ́nà. Wọ́n lọ́jọ́ gbogbo ń tó lè ọjọ́ kan ìnìtò lóhun. Eléyìí ni ọ̀rọ̀ àwọn ajínigbé yìí. Ọ̀nà tí mọ́lẹ̀ ẹ̀ka lẹ́sà ayére ti mú olóko wọn ńgbà ọ̀nà sì mọ́lẹ̀ táyéré mú olóko. Kò sí nǹkan méjì ju kẹ́ bí ará ọ̀rẹ́ wọn kí wọ́n mọ irú iṣẹ́ tí wọ́n ṣe, iṣẹ́ tán yàn láàyò. Àwọn tí wọ́n jọ jẹ́ ọmọ inú ilé kan náà kí wọ́n rí i pé orúkọ ọ̀ràn àwọn ó bàjẹ́ débì kan, bóyá wọ́n mọ iṣẹ́ tí wọ́n ṣe, bóyá wọn ò mọ̀. Mo fẹ́ràn Yorùbá pọ̀, wọ́n ti ṣàpèjúwe gbogbo ìrìn àjò ayé wa, àwọn baba ńlá baba wa ti ṣàpèjúwe rẹ̀, ọ̀rọ̀ tí ó bá mu. Wọ́n ní asáré lówó ń bẹ lọ́nà ogun, apọ̀ṣẹ̀ṣẹ̀ lówó ń bẹ lọ́nà ọjà, bọ́pẹ́ títí wọn lówó olúwa rẹ̀ ń bẹ lábàtí jẹ̀sùnsù. Ẹni tí ń jìyàn gbẹ ẹni tí ń jalè, ẹni tí ń gbé sùmọ̀mí, ẹni tí ń lé àjò owó káàkiri, asáré lówó ni, ojú ogun ló sì wà. Ẹni tí ń lé àjò owó káàkiri ó lè rówó ọ̀hún, ó lè bá kú pàdé. Ẹni tí ń gbé sùmọ̀mí ó lè jẹ lọ, ó lè bá kú pàdé. Ẹ ń fẹ́ lọ ká onílé mọ́lé, ó lè jẹ lọ, ó sì lè bá kú pàdé. Ṣẹ́ntì ń dẹ́mi ọmọlàkejì ẹ̀ légbodò, bọ́pẹ́ títí ọwọ́ padà bá ru wọn náà ni. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni táwọn èèyàn yìí kí n má dá ẹ lágara púpọ̀. Òye yẹ mi báwọn èèyàn mi ti bá ń wọlé, wọ́n mọ̀ bá mi pín prógráàmù yìí. Ẹ má jẹun wulẹ̀ fi eléyìí dá ẹ lágara. Good evening sir, good evening ma. Mi ò ní wá ń tì o, bẹ́ẹ̀ ni wá mi tì o. Gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀, ẹ̀kọ́ tí ń bẹ nínú ẹ̀ ṣe pàtàkì láti fi sòdiwọ̀n ìgbésí ayé wa, torí tiwa nìkan kọ́, torí àwọn tí ń bọ̀ lẹ́yìn wa. Àwọn àlàyé táwọn tó bí àwa máa ń ṣe fún wa nípa iṣẹ́ láabi, ìwà láabi tí máa ń lé wa jìnnà ń bẹ̀, mélòó nínú ẹ̀ làwa tá a jẹ́ òbí lónìí ń sọ fáwọn ọmọ wa pé kò dáa? Mélòó nínú ẹ̀ làwa tá a jẹ́ òbí ń sọ fáwọn ọmọ wa pé kí wọ́n rìn jìnnà sí tàbí tá a mọ́ nítọ̀ wọn? Ọmọ yín ọ̀sàgbàfọ̀ ó ń kaṣọ wálé, ẹ rójú olè ẹ̀ mọ́ ni. Ọmọ yín ṣe yahoo, ẹ lówó ìran bàbá yín tó wà lọ́wọ́ èbó ní bá yín gbà. Àgbà tí ọ̀kẹ́ ń tọ̀ sọ̀rọ̀ yóò kẹ́ tán sáré, àgbà tí ọ̀kẹ́ ń sọ̀rọ̀ á kẹ́ tán sáré. Dádì, ẹ ò mọṣẹ́ tọ́mọ yín ṣe, ẹ̀dẹ̀ ń gbà mọ́tò. Ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wálé, ọmọ yín ò ṣàgbàfọ̀ òun káṣọ wálé. Ẹ rójú olè ẹ ò mú ní. Pápápá ẹja sáré gbọ́. What was your plan? Èèyàn méjì pẹ̀lú náà ni. Èèyàn méjì lẹ kidnap, òyìnbó kan àti journalist kan. Ibo lẹ ti kidnap òyìnbó yẹn? Ìbàdàn ni. A lọ kidnap ni. So kidnap ni, kidnapper ni. So àwọn ọlọ́mọ máa ń wà pẹ̀lú wọn nínú igbó. Wọ́n bá ti gbé wá, máa gbé fún wọn, máa gbé wá fún wa, máa wà pẹ̀lú ẹni yẹn nínú igbó.
ẹgbọ́sẹ́ táwọn ń ṣe báwọn kan bá ti lọ jíyàn gbé àwọn ni ó dúró tó ń tọ̀ sínú igbó. so àwọn Bọ́lájí àwọn yẹn ló máa lọ mọ bọ́ máa dẹ̀ ṣe gba owó. ó ti tó bí ẹni mélòó tẹ́tí pa. àti pa ẹnì kankan. gbogbo owó tó ń gbà yẹn kí láwọn kan tó fi ń ṣe. kọ́lọ̀ ń ṣàánú ni ìfàájì ni máa ń ṣe jù máa pe àwọn ọ̀rẹ́ mi a máa lọ sí club a máa lọ ṣe fàájì. kọ́lọ̀. torí bọ́ fẹ́ ṣe fàájì ó fẹ́ lọ club torí ẹ̀ ló ṣe ń wówó kíákíá náà sì jọ ń bá wọn jiyàn gbé wọn á béèrè ransom lọ́kàn wa a ní lọ́kàn gbé Fúlàní nìkan níjà àwọn èèyàn gbé ńlẹ̀ wa láì mọ̀ pé àwọn ọmọ wa gangan wọ́n pọ̀ nú ẹ̀. mo pé ṣé kidnapper ló ń ṣe bẹ́ẹ̀ mi lè bẹ́ẹ̀ gẹ́ẹ̀tì nǹkan yẹn wá o pé mi ò fẹ́ wàhálà fún láìfù mi ọjọ́ yẹn náà tó mú kọ́sítọ́mà wá fún mi máa ní kó gba 3,000 pé kí ni wàá ní owó yẹn kéré àti bẹ́ẹ̀ ló ti bá mi jà ní kó ti pè mí mọ́ láti ríra àfìgbà tí mo dẹ̀ ti dé rí ọlọ́pàá tó dé tó wá gbé mi ní pé mo ra oúnjẹ fún kidnapper máa ní àmì ò mọ̀ pé ọjọ́ tó ti sọ fún mi àtọjọ́ náà láti. ara wa náà ní ra oúnjẹ lọ fún wọn nú igbó kálukú ti ní róòtì ẹ̀ tó ń play kálukú ti ní pàṣẹ́ntéèjì tiẹ̀ tó ń gbà nínú ransom. jàlá àti sọ wọn pé mi ò fẹ́ wàhálà fún láì fara mi ń pé torí mi ò ní bàbá mo kò sẹ́ńdọ̀ fún mi. orúkọ mi Jacob Onokrese. kí ni orúkọ Jacob Onokrese ọmọ ọdún mélòó ni ẹ. 33. ọmọ 33 years. ọmọ ológo ọmọ Delta ọmọ ológo ọmọ Delta State. kí ló ń tó gbé débi. àlọ́ kidnap ni so kidnapper ni so àwọn ọlọ́mọ máa wà pẹ̀lú wọn nù gbó tó bá ti gbé wá máa gbé fún wa máa gbé wá fún wa máa wà pẹ̀lú ẹni yẹn nù gbó. so àwọn Bọ́lájí àwọn yẹn ló máa lọ mọ bọ́ máa dẹ̀ ṣe gba owó. àti pa ẹnì kankan. léèyàn márùn lọ ti gbé wá nú ọdún yìí náà ní tàtijọ́ inú ọdún yìí náà ní àtijọ́ mo sì ṣe bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣiṣẹ́. ọdún yìí ni wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní bá wọn ṣiṣẹ́. bẹ́ẹ̀ ni ó yẹ tọdún mélòó tó ti ṣe. mi lè sọ ọdún yìí ni. ó ti ń ṣe látọdún 5 bọ̀tẹ́ bá rí nírìísí ẹ̀ Ọlọ́run ṣàforíjì wa astagfirullah mi ò rí yàtọ̀ kan dàbí alára nínú ìgbésí ayé wọn ó túmọ̀ sí pé ọmọ pátán mọ́ náà tán náà ni wọ́n bọ́n ṣe ń pa ni wọ́n ṣe fi ń ṣe fàájì. God bless you sir, God bless you ma. bọ́n ṣe ń pa ni wọ́n ṣe fi ń ṣe fàájì nítọ́rọ̀ òfin bá kọ́bọ̀ lọ́wọ́ wọn ni wọ́n tó fi wà motivated láti ṣe sí i. kò síjọ́ tí wọ́n rò wípé ìwọ̀nba táwọn ṣe ti tó iṣẹ́ táwọn ṣe yìí ọ̀dà kì í ṣe iṣẹ́ tán gbọ́dọ̀ ká máwọn lọ́wọ́ kì í ṣe iṣẹ́ tán gbọ́dọ̀ mú àwọn nídìí ẹ̀. wọ́n wà motivated day in day out wọ́n dẹ̀ ń ṣe lójoojúmọ́ ọkàn wọn dẹ̀ balẹ̀ wọn ò tiẹ̀ rórí wọn ò ní lọ́kàn rí pé owó pálábà wọn lè ṣégi. bó ṣe bá wọn ṣiṣẹ́ o. ọdún 5. tí ẹ bá ti ṣe bẹ́ẹ̀ yẹn bí ìrònú ìwọ máa ń gbà. ìgbà mi máa ń fún mi 600. 600 what? 600,000. ìgbà mi máa ń fún mi ní 800,000. báwo ló mú sí iṣẹ́ kí ni wọ́n ṣe tẹ́lẹ̀ kó tó darapọ̀ mọ́ Bọ́lájí? iṣẹ́ oko ni mò ń ṣe. iṣẹ́ oko. bẹ́ẹ̀ ni kí ló wá dé tó fi ṣiṣẹ́ oko mọ́ tó fi ń bá wọn jíyàn gbé? mo yẹ ṣiṣẹ́ oko yẹn náà lọ mo ìnáko náà mo lóko tí mò ń dá fúnra ara mi. ọmọ mélòó ti bí? ọmọ 3 ni. ṣé iṣẹ́ kidnapping náà ló fi ń bọ́ wọn? irọ́ o kò ṣiṣẹ́ kidnapping o. ìyàwó ẹ̀ ń kọ́? ó wà. ṣé ìyàwó ẹ̀ mọ̀ pé iṣẹ́ kidnapping ló ń ṣe? irọ́ o kò mọ̀. iṣẹ́ ti bí mo ṣe ti yẹ. kí ló wá fẹ́ kíjọba ṣe fún ẹ báyìí? kíjọba ṣàánú mi. Can you imagine ibi tí máa ń bí mi nínú dùn bẹ́ẹ̀ nù gbogbo ṣe bí ṣe kà wọn ò ní rántí pé ó yẹ kẹ́nìkan ṣàánú àwọn o ńgbà tán bá bẹ̀rẹ̀ tán bá ń ṣe tí bá ń dùn mọ́ wọn o ńgbà tó ń bá wọn jiyàn gbé ẹ ṣàánú onítọ̀hún o
tẹ́ fi ń gba ránsọ̀mù o nígbà tó ń bá wọn pínwó ẹ̀ ṣàánú onítọ̀hún o iye tẹ́ fẹ́ gbàlẹ́ ń gbà lọ́wọ́ wọn kẹ́ tó rìlíìsì àwọn ẹni ẹlẹ́ni ṣe rìlíìsì wọn pé ṣùgbọ́n ní ìṣètò pálábá ṣégi òun bẹ̀bẹ̀ fáánú kíjọba ṣàánú rẹ̀ Sẹ́ríkì Àdínì ni. kọ́ ṣàánú mi kọ́ ràn mí lọ́wọ́ mi ní ṣe mi irú ẹ̀ ò ní wáyé mọ́. God bless you. síkọ mi kò síkọ tí wọ́n fẹ́ rí gbàánú ẹ̀ náà kíjọba ṣàánú mi. kí ló ti rí gbà ń bẹ̀ tẹ́lẹ̀. orúkọ mi ni Jacob Onokrisi Henry Gaga lórúkọ mi ọmọ ológbó ọmọ Delta State. Delta ló náà. ọmọ ọdún mélòó ni ẹ. ọmọ 29 years ni mí. 29. iṣẹ́ kí ló ń ṣe. iṣẹ́ bọ́ọ̀lù ni mò ń ṣe kórìdù kó mo darapọ̀ mọ́ iṣẹ́ kidnapper. kí ló wá gbé débi. iṣẹ́ kidnapper náà ló gbé mi débi. ó yẹ tó bá ọdún tí bá ọdún yìí 2022 làwọn Kẹ́nì wọ́n gbé Kẹ́nì Ìjẹ̀bú àwọn Ifá ni wọ́n gbé.